Ayefele, M1, Dr. Yinka, Ayefele, Ekundayo. Fresh one. Aja balẹ̀. Flẹ̀. Ọwọ́ ọjọ́ ẹgbọ́. Ó yá. Ó yá ẹ bá gbélù. Ẹ mú ẹ, mo gbádùn ẹ. Ẹ̀yin kọ́. Na you good. Ṣeun. Make I dance away my sorrow jọ. Ẹ ṣeun. Ìjú ẹ̀dá. Fi sókè, gbé sókè. Àmì o. Àmì epo. So far, sort here, man. I no go there for bread. Everywhere, Ekundayo. Hey, Baba better. Hey, I no go there. I love it. Hey, I no go so. Hey, I no go there. I no go there for bread. Oh, yeah, that's it. Yeah. Oh, boy. Flash one. Ekunda. Hey. Oh yeah, it's okay. Baba Gbega Deboe, yeah. Abefe. Oh yeah, F1 track, yeah, man. Dana le obelo tunjuna wala. Na so. Mama ṣe ń ṣọ̀tẹ̀ Bobby MC Bobby Mama jẹ game mi lè bá tẹ̀yàn jẹ ẹ̀rọ wa ló fẹ́ bá tèmi jẹ ọlọ́mọ bá tí wọ́n jẹ́ ní mo ti ṣẹ̀ṣẹ̀ ní mo ti. À ń gbádùn Ayefele ó yá. Sọ̀rọ̀ sókè.
fresh one. That's the way you're sorrow. No punch. Lọ́mùtì ẹ̀ ó ti jáde sórí gbà fresh one 15th olójáde of this month ẹ lọ́mù àjọ ẹ̀ pọ̀ àyà kò tó ó ti dandan. Out there with us. Bobby, ọmọ má dá ọtí ẹ súnmọ́ mi ìjọ ń gbà wọ́n lè máa gbọ́ listen ọmọ rólẹ̀ bí dance kó yá kó jù wàá lọ dún orí òkè lọ́wọ́rọ́ ọ̀yà listen mẹ́. wọ́n gorí lé lọ́wọ́rọ́ dáìsí ẹ̀ sọ ọmọ ọ̀yà dáìsí ẹ̀ ẹ̀rọ lẹ̀rọ ọ̀yà dáìsí ẹ̀ ọmọ jùlù ẹ̀wọ̀ bọ́bí MC bọ́ àwọn orílẹ̀ lọ́wọ́rán ó bọ́ dá sí gbóhùn sókè adébálẹ̀ gbọ́ ọ̀nà gbóhùn sókè ẹ̀rọ lẹ̀ dáìsí ẹ̀ ọ̀yà dáìsí ẹ̀ dáyé balẹ̀ gbọ́ gbọ́ sókè ó jújú ó bí ìwà ó pọ̀ yẹ. Ó pọ̀ jù. Yéèbà lọ́mú tiẹ̀ ó ti jáde Ekundayo by Dr. Yinka Ayefele MOA ọjà ọmọ ó dùn ó pọ̀ let's go there ọmọ all right thank you all right ilẹ̀
Let's go. Let's go. Oh man, Thanksgiving time, yeah, from January up to December. Ekundayo, man. Oh yeah. Ọmọ kì í ṣe bí ti wèrè. Gbé bọ́ọ̀dì yẹn. Gbé bọ́ọ̀dì yẹn. Ọmọ ẹ̀rí network mi ni. Network yẹn dúró. Oh yeah, let's go there. Right now, run. Get yours, man. Mo ń tún gbà lọ́wọ́ Ayefele ló mọ̀ fẹ́lá Ayefele ó ṣe kínní ó yá ṣe. Yèrè bá mi yọ. All right, thank you. Oh yeah.